Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àṣẹ iná bá gbé yín ga fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ àìkú mìíràn, ọjọ́ ìsinmi ní oṣù ìkẹjọ. Ọba àìkú àìsà àti àjíbàjẹ́ àánú yín ni ó gbé wa ró, ojú rere ni a rí gbà àti orí ọ̀fẹ́ yín ni ó sọ wá dọmọ. Ọlọ́run ọ̀rọ̀ tí a ó sì gbéyẹ̀wò lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ àìkú ọjọ́ 17 oṣù ìkẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé máa fi kún ní ìgbà gbogbo apá keje. Máa fi kún ní ìgbà gbogbo apá keje. Nígbà tí a mú àkọsórí wa nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta. Ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta. Nítorí ara mi ni ohun jíjẹ nítòótọ́ àti ẹ̀jẹ̀ mi ni ohun mímu nítòótọ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Nítorí nígbàkúgbà tí ẹ̀yin bá ń jẹ ara yìí, tí ẹ̀yin bá sì ń mu ago yìí, ẹ̀yin kéde ikú Olúwa títí yóò fi dé. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mu ago Olúwa láìyẹ yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ Olúwa. Ṣùgbọ́n kí ènìyàn kí ó wádìí ara rẹ̀ dájú, bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà kí ó sì mu nínú ago náà. Nítorí ẹnikẹ́ni tí ó bá jẹ tí ó bá sì mu láì mọ ara Olúwa yàtọ̀, ó jẹ ó sì mu ẹ̀bi fún ara rẹ̀. Nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùn tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn. Ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa, a kì yóò dá wa ní ẹjọ́ o. Ṣùgbọ́n nígbà tí a bá dá wa lẹ́jọ́ láti ọ̀dọ̀ Olúwa ni a ti nà wá o, kí a má bàa dá wa lẹ́jọ́ pẹ̀lú ayé. Nítorí náà ẹ̀yin ará mi, nígbà tí ẹ̀yin bá péjọ láti jẹun, ẹ máa dúró de ara yín o. Bí ebi bá ń pa ẹnikẹ́ni, kí ó jẹun nílé, kí ẹ̀yin kí ó má bàa péjọ fún ẹ̀bi. Ìyókù ni èmi yóò sọ nígbà tí mo bá dé. Wọ̀nyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Bí mo ṣe ń kádìí ẹ̀kọ́ mi yìí, mo fẹ́ kí o mọ̀ pé o lè tú bátìrì ẹ̀mí rẹ ṣe nípasẹ̀ gbígba ara Olúwa. Nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta. Jésù sọ pé tí o bá jẹ ẹran ara mi, ẹ̀yin jẹ ìyè. Ní ọ̀nà mìíràn, ó sọ wípé oúnjẹ ìyè ni ara mi. Nígbà tí o bá jẹ ara Kristi, ó jẹ ara tó kún fún ìyàsímímọ́ àti ìfàmì òróró yàn. Ó gba gbogbo ìyàsímímọ́ sínú ara rẹ. Bí o bá gba ara Olúwa ní ọ̀nà tó tọ́, kò sí bí bátìrì ẹ̀mí rẹ kò ṣe ní gba àtúnṣe o. Nígbà tí obìnrin onísun ẹ̀jẹ̀ fọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù, ó sọ pé àṣẹ jáde ní ara mi. Ìwé Máàkù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùnléníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Ìwé Máàkù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Nígbà tí o bá jẹ àkàrà, ó jẹ ìyàsímímọ́ nítorí ó jẹ́ àfihàn ara Kristi. Wáìnì ara Olúwa, ó jẹ́ àfihàn ẹ̀jẹ̀ Jésù. Ó ṣe àkóónú ayé Jésù gangan. Ìwé Lífítíkù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá, Kólósè orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án sọ pé nítorí nínú Kristi ni a ti rí ẹ̀kún ìwà Ọlọ́run ní ipò ara. Nítorí náà nígbà tí o bá mu ara rẹ̀ sínú ara rẹ láti ipasẹ̀ gbígba ara Olúwa àti wáìnì, ó gba ẹ̀kún ìwà Ọlọ́run sínú ara rẹ ní kété tí o bá ti mu wáìnì náà ní ọ̀nà tí ó tọ̀nà. Ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́, tí wọ́n bá ránṣẹ́ pé tí wọ́n pe àwọn oníṣègùn tàbí tọ́jú àwọn tí ń ṣàìsàn gidigidi tí wọ́n sì ti
wà lójú ikú, wọ́n máa ń béèrè lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹni náà tó fẹ́ kú náà wọ́n máa ń béèrè aṣọ tàbí sìgìdì tó máa dúró fún irú ẹni bẹ́ẹ̀. Wọ́n máa wọ aṣọ ẹni náà fún sìgìdì náà, wọ́n á sì gbé lọ sí àárín ìlú ní òru gànjọ́. Tí ẹnikẹ́ni bá fi rí sìgìdì yìí nígbà tí ó bá ń kọjá, ẹni tó ṣàìsàn yóò yá o, ara rẹ̀ yóò yá, ṣùgbọ́n ẹni tó fojú rí sìgìdì náà ni yóò kú o. Àwọn àgbà máa ń sọ pé ẹ̀mí ẹni tó jáde lóru láti rin ìrìn òru, òun ni a fi dípò ẹni tí ó fẹ́ kú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èyí jẹ́ ìṣápá èṣù láti ṣe ẹ̀dá ìlànà Ọlọ́run fún ìràpadà. Olùfẹ́, nígbà tí o bá gba ara Olúwa ní ọ̀nà tí ó tọ́, àwọn àìlera rẹ yóò lọ o. Wàá sì gba agbára Kristi. Wàá gbé ìgbé ayé tí ó dára, wàá sì gba ìyè rẹ̀ sínú ayé rẹ pẹ̀lú. Gbogbo kùdìẹ̀kudiẹ ara rẹ ni agbára Ọlọ́run yóò dípò rẹ̀. Jẹ ara Kristi kí o sì mu ẹ̀jẹ̀ rẹ̀ déédéé. Ó máa tú bátìrì ẹ̀mí rẹ ṣe, a sì fún ọ ní okun àti agbára láti ṣe ìmúṣẹ ète rẹ̀ fún ayé rẹ. Kókó ọ̀rọ̀: ara Olúwa máa ń kún ọ, yóò sì mú bátìrì ẹ̀mí rẹ yóò tú ṣe nígbà tí o bá jẹ ẹ́ ní ọ̀nà tí ó tọ́. Ara Olúwa yóò tú bátìrì ẹ̀mí rẹ ṣe nígbà tí o bá jẹ ẹ́ ní ọ̀nà tí ó tọ́. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run alágbára, bátìrì ẹ̀mí mi o, Olúwa bá mi tú ṣe, bá mi tú ṣe, bá mi tú bẹ́ bátìrì ẹ̀mí mi ṣe, àti oore ọ̀fẹ́ láti máa kópa nínú jíjẹ ara Olúwa, yọ̀ǹda rẹ̀ fún wa. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwabùkọ́lá Ayápé ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.